Assalamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi on Point by Two ṣe wà yìí. Thank you for subscribing. May God continue to bless you. ẹ̀yin tẹ́ ti subscribe ẹ bá wa subscribe. Thank you. Ilé ayé mọ̀ lágbára o. Ibáyé ṣe wà yìí nsìn individually ọ̀tún láyé kọ sáwọn ẹ̀mí, òsì láyé kọ sáwọn míì, wájú láyé kọ sáwọn míì, ẹ̀yìn láyé kọ sáwọn míì. Àdúrà tá mọ̀ gbà ni pé ibi táyé kọjú sí Ọlọ́run má jẹ́ ká kẹ̀yìn sí ló dífá fún ọ̀rọ̀ ìbálòpọ̀, but it may not be like on the bad side. Ṣóyé yín gbogbo ẹ̀ náà ẹ̀bùn náà ni, gbogbo ẹ̀bùn náà la máa pè é. Ṣóyé yín bẹ́yẹn àwọn ọkùnrin míì tán bá ṣe ìbálòpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àwọn wà ní high percentage pé àwọn ọmọ tètè wá kí nìyẹn fún wọn concern. A wá rí àwọn few yìí wọn kì í ní sábà discuss ẹ̀, wọ́n mọ̀ wò bí ẹni pé àwọn jẹ́ odd one out. Wọ́n mọ̀ pẹ́ kí ọkùnrin mọ̀ ṣe ìbálòpọ̀ kó mọ̀ ṣe bí almost 1 hour. A wá ṣe kò ní wá, a ṣe kò ní wá, kì í ṣe obìnrin kan, kì í ṣe obìnrin méjì, kì í ṣe mẹ́ta, gbogbo àwọn ìyàwó rẹ̀ kì í tètè wá. Àwọn obìnrin yẹn, àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n understand wọ́n fi pé àwọn làwọn ní problem yẹn, but a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sìn bí wọ́n ṣe ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn obìnrin yẹn rí i pé kì í ṣe problem àwọn, problem ọkọ ni tí ọkọ náà dẹ̀ ń wá solution sí, because ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó ti lose interest pé sáà mọ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ kó lọ́dọ̀ mi ò lè ṣe tí ẹ̀ wáyìí. Trauma ló jẹ́ fúnrú àwọn ọkùnrin báyìí. Imagine kọkùnrin ṣe kó mọ̀ wá àbí gbàmí kan mọ̀ ṣe gan kí obìnrin yẹn kàn tí wọ́n dànù pé dídélẹ̀ ó ti sú àwọn kíní yìí ò ṣe nǹkan tó dáa. So ó ń jẹ́ nǹkan tó ń dùn wọ́n lọ́kàn. Àwọn ọkùnrin tó wọ́n tètè wá ìtàn bá wá gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn wọn ò rí nǹkan tó bá jẹ́ pé àwọn nínú àwọn ó dùn dúpẹ́ tiẹ̀ gbogbo ẹ̀ mo fi sọ pé gbogbo ẹ̀bùn ní gbogbo ẹ̀, but èmi kàn wá fẹ́ draw solution sí ni pé ẹ̀yin ọkùnrin kan ẹ̀yin lẹ mọ̀ nǹkan tó ń ṣe yín, ẹ̀yin lẹ mọ̀ wàhálà tó ń ṣẹlẹ̀ sí yín, ẹ̀yin lẹ mọ̀. Àti kékeré ẹ ti ń mugbó ìsinyìí gan ẹ ń mugbó epo tó popular tí wọ́n pè ní tra ìfẹ́ mi ní pé tán ẹ ti ń mú. Ìwọ tó bá sì mọ̀ pé ò mú mọ́ tó ti mú tẹ́lẹ̀ ó ní láti ṣe flushing. Wàá flush dáadáa kó clear gbogbo system out of that, if not ó máa disturb ẹ. Àwọn mi lè mú jẹ o, àwọn mi lè mú jẹ bẹ́ẹ̀ kò kí n ṣe gbogbo ọkùnrin ló mú jẹ. Bẹ́ẹ̀ nísìnyí àwọn kan sọ wípé bóyá tí problem yẹn bá ti ṣẹlẹ̀ kí wọ́n lọ ọ̀dọ̀ urologist. Ó lè lọ sọ́dọ̀ urologist tó bá jẹ́ pé ó bá associate mọ́ prostate yẹn, tí bó ṣe ń pẹ́ yẹn ó associate mọ́ prostate yẹn, problem ni ló jẹ́ fún ẹ nínú ti reproduction system ẹ nínú tó fi jẹ́ pé ó fi ń pẹ́. Ó ní àwọn urologist lè help ẹ. Then tó bá wá jẹ́ bẹ́ẹ̀ tó bá wá di pé kíní yẹn wá ń fa health issues lọ́wọ́ ó ní àwọn doctor lè help ẹ. Bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé kò sí kankan, kò ó ṣe pé bóyá prostate problem ló ní àbí kò ṣe pé bóyá health issues kankan ló ní, kò sí kankan tí wọ́n ṣe ni pé wọ́n á wá refer sí àwọn therapist, àwọn ìbálòpọ̀ therapist òun ni wọ́n máa padà wá refer rẹ̀ sí. Kí ni àwọn yẹn náà máa wá sọ fún ẹ? Wọ́n á wá sọ fún ẹ pé communication. Wọ́n á béèrè oríṣiríṣi question lọ́wọ́ ẹ pé ìgbà wo ló ti ṣe tó dà wàràwàrà last. Wọ́n á fún ẹ ní flashback yẹn wọ́n á wá sọ wípé kí lẹ ṣe tó dùn mẹ́, in as much as o ti identify pé kò ṣe pé o mu gbó àbí ọtí kan ló mu àbí oògùn kan tí ò ṣe òun ló mu ló fi ń pẹ́. Ìwọ tó bá ń pẹ́ tó jẹ́ pé tó ṣe pé bóyá nínà rẹ suffer, mèmi ò bá sọ wípé tí nínà rẹ bá wà ńbẹ̀ tí o dẹ̀ wá ń pẹ́ ó better kó má ṣe enhancement kankan. This is just the truth. Tí nínà rẹ ń pẹ́ tó ní normal nínà tí èso pé o suffer nínà that is erection tí o suffer erection tí o dẹ̀ ń pẹ́ mọ́ bá wọn ṣe enhancement pé ẹ̀ ń ṣe ìbálòpọ̀ enhancement, mọ́ bá wọn mugbó, mọ́ bá wọn mutí, mọ́rú oúnjẹ tó ń jẹ.
so àwọn ìbálòpọ̀ therapist yìí wọ́n ó draw rẹ wọ́n identify pé níbi nǹkan ọmọkùnrin yẹn ibo ni wọ́n lè fọwọ́ kàn tó fún ẹ ní high sensitivity nítorí àwọn kan nínú mọ̀ bá sùn yẹn ṣe because àwọn tó bá tètè wá tán bá rí bọ̀ tẹ́yìn náà bá wà pé ẹ rí bọ̀ ẹ máa pẹ́ o ní láti identify pé òun ló ń dùn mẹ́jọ bí nǹkan ọmọkùnrin yẹn ṣe rí ẹ mọ̀ worry next time tó wá máa ṣe another lecture lórí ká identify bí nǹkan ọmọkùnrin ṣe rí yẹn tó yé yín òun náà ní orúkọ bíi tobìnrin ó dẹ̀ ní ibi tó yẹ pé òun náà wà àìjù ẹ ti lè mọ̀ tẹ́lẹ̀ àwọn míì ní yín ó lè jẹ́ pé kò yẹ kó ti gbogbo ẹ̀ bọ́ bóyá etí nìkan ló mọ́ fún ẹ ní high level òun ló máa jẹ́ kó tètè wá ẹ̀yin mọ̀ ẹ ní láti lọ ìwọ tó bá mọ̀ pé ó máa ń pẹ́ ó ní láti lọ mọ bí wọ́n ṣe ń ṣe ìbálòpọ̀ dáadáa ó ní láti identify pé èwo ló ń dùn mẹ́jù then ó ní láti máa ṣe nǹkan tó wù ẹ́ nínú obìnrin àzìn tó bá yẹ pé obìnrin tó sanra ló fẹ́ go for obìnrin tó sanra tíyàwó rẹ̀ bá slim encourage ẹ̀ kó sanra tó bá yẹ pé obìnrin tó slim ni encourage tó bá yẹ pé obìnrin tó slim ló like encourage wọn kó wọn slim then ìgbà tó ti ṣe last bí àwọn therapist yẹn máa ṣe sọ fún ẹ àwọn sex therapist yẹn bí wọ́n ṣe máa sọ fún ẹ ìgbà tó ṣe last báwo ló ṣe bẹ́ẹ̀ ṣe then ẹ ní láti máa jẹ oúnjẹ tó máa increase testosterone yín tó yẹ yín ẹ ní láti máa jẹ oúnjẹ tó máa fún yín ní high libido tó yẹ yín kò kí ń ṣe gbogbo nǹkan táwọn tó mọ tètè wá yẹn ń jẹ lẹ́yìn náà máa jẹ sìgá ẹ quit ẹ ọtí ẹ quit ẹ tó bá mọ̀ kó fẹ́ solution in as much as o ní health issues ni mò ń sọ o bẹ̀wọ̀ tó bá ní health issues o need láti mú health issues yẹn kúrò wàá rí pé everything máa wà okay àti sọ níjọ́ mo ti teach ẹ̀ níjọ́ pé even varicocele ó affect diabetes ó affect lot of health issues ẹ bá ti wà stressed tí body ti wà stressed prostate enlargement a kind ó affect àwọn treatment mi tí wọ́n fún yín ó affect but àwọn tí mò ń sọ categorically lẹ́nu àwọn tí wọn ò ní problem kankan tó ti identify pé ò ní problem ó ní èmi sọ ìwọ tó bá ní problem bá lọ sí hospital I'm telling you everything will be okay everything will be okay and at the end of the day ẹ wá padà wá irú topic tá à ń teach ẹ wá bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní lẹ́yìn so kí n tó lọ ẹ mọ́ gbàgbé black seed on point by 2 black seed therapy ṣóyè yín òní ìwọ tó bá ti wà òní ẹ má bínú a ti change park wa ìwọ tó bá wà interested eléyìí ṣe é pé mo ti sọ fún yín ìwọ ọkùnrin tó bá jẹ́ pé o ní problem pẹ̀lú nǹkan ọmọkùnrin nínà pé o máa ń nà dáadáa pé o lágbára o tẹ̀ tún máa ń pẹ́ mọ́ ya ọ̀dọ̀ mi ìwọ tó máa yọ ọ̀dọ̀ mi tó bá jẹ́ pé o máa ń pẹ́ ṣóyẹ síbẹ̀síbẹ̀ náà kíní yẹn ò tún wá nà ẹ need láti identify ara yín ẹ mọ̀ kì í ṣe gbogbo nǹkan tí àwọn míì bá ṣẹlẹ̀ yín náà máa ṣe a need láti sọ òótọ́ fún yín bẹ́ẹ̀ ìwọ ọkùnrin bá yẹ kó mọ̀ pé níbi ìbálòpọ̀ súẹ́súẹ́ nu ẹ súẹ́súẹ́ èmi súẹ́súẹ́ o èmi mi lágbára o èmi ọyọ kan màá ṣe màá sùn èmi báyìí tó bá jẹ́ pé problem àwọn ọkùnrin tó wà active mo sọ o tẹ́ ẹ̀ wà active nǹkan ọmọkùnrin ẹ wọ́ àbí sorry nǹkan ọmọkùnrin ẹ kò nà ó shrink ó tóbi tẹ́lẹ̀ àmọ́ tí wàá kéré nìsín sọ fún mi pè wá product tí máa dì pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n máa correct yín ẹ̀yin kan ìwọ tó jẹ́ pé ọlọ́run dẹ́ ẹ ní kékeré tẹ́lẹ̀ ọlọ́run dẹ́ ẹ kékeré tẹ́lẹ̀ èmi o mi lè bẹ́ẹ̀ háàdì extra tí o bẹ̀ èyí tó máa ṣe ẹ́ ní àǹfààní tó tẹ́ lọ́rùn ìwọ àtìyàwó rẹ àwọn ò fi kún fún ẹ o ìwọ tọ́lọ́run dá ní kékeré àwọn ò ní edé ńlá o bẹ́ẹ̀ èyàn tó bá yẹ pé due to sickness ló fi kéré ló fi súnkì àbí due to underdevelopment àbí medication ni ló fi súnkì ẹ pè mí on point by 2 lẹ́yìn bí mo ṣe páàkì ẹ̀ yìí ìwọ ni ní bí mo ṣe páàkì ẹ̀ ní ìwọ ló ní so a ní láti mọ tú yẹlẹyẹlẹ mọ́ tó yẹ yín àwọn kan ti ń gbọ́n jù wá lọ so this is on point by 2 using my words for others. Bye for now.